I will shoot you. I said wait. Where are you going? Bùkún ẹwọ́ mi jọ. Ògìyí kọ́nà! Ògìyí kọ́nà! Bábí ẹ̀mí máa yí gbogbo ara mi ṣe ṣe. Ayé mi! Mo tẹ̀ tó ṣàánú wèrè mo tún fẹ́ ló jẹ. Ògìyí kọ́nà! Òṣìléwọ̀ ògìyí kọ́nà! Ẹgbẹ́ ni. Bàbá àgbàlagbà. Kí ló dé tó lọ ń pariwo bí ọmọdé? Mo ló fẹ́ sọ ọmọ léṣe fún mi. Ó lọ́mọ láìkí sopọ́ ọmọ jalè. Ìdíje pé ọmọ yẹn mo kàn ní wọn tí wọ́n bọ̀ tí mo dẹ̀ à ń ṣe stopper search ni mo dẹ̀ rí kíní yẹn dùn kàn ní ọwọ́ ẹ̀ kò tiẹ̀ bó labádẹ́tù ló bá di igbó mo ní hà ọmọ dáadáa bí eléyìí kí o máa gbé ọ̀rọ̀ igbó kiri ó dẹ̀ tán ò jẹ́ kí ó dẹ̀ bá wa dé sísẹ̀ bó ṣe gbé ńlẹ̀ nìyẹn má dẹ̀ ní kí n lé kí sakara ẹ̀ díẹ̀ mi ò ṣe jù yẹn lọ́hùn bí mo ṣe débí kò yé mi géètì kàdédé tì mọ́ mi ni omi ò fọwọ́ mi kán. Ó ga gan. Kò nẹ́. Irọ́ ni o. Wọ́n fẹ́ lágò mọ́ mi lórí, wọ́n fẹ́ pa mí gan ni. Ẹ wo fẹ́rí Ó fẹ́ làgò mọ́ ọmọ mi lórí. Irọ́ ni o. Irọ́ ni o. Ìyẹn lòun kan lágò gan mọ́ mi lórí, màá ti kú. Ó padà sí léyà at last. Ìyẹn náà dà. Ọ̀gbẹ́ni, má bínú kí lorúkọ ẹ o. ni wọ́n pè ní inspector Ògúnbúra mo gúdù nínú iṣẹ́ ọlọ́pàá mo dẹ̀ máa ń ṣiṣẹ́ ìjọba dáadáa. Wàá dẹ̀ fògùn ẹ̀ búra dáadáa náà lénìí. Ó mọ̀ bó ṣe léwọ̀. Ilé akérèkọrò ló wọ̀ yìí o. Akérèkọrò. Ọkùnrin ló ké sí. Bàbá àgbàlagbà. Èèyàn ò kí ń wọlé mi kó jáde bẹ́ẹ̀ láyọ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ni akérèkọrò. O ṣe gan rí. Ó ti gbọ́ orúkọ rere. Ìkárì. Ẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún yín. Pé kí ni? Ṣé rí ọmọ yìí tó wà lẹ́yìn yìí mo fi Ògúnbúra kì í sòwò ni mo fẹ́ lé. Ibo kan tẹ̀lé àti ń wáyẹ̀ ti pẹ́ torí ó ti já aago lọ́wọ́ ẹnìkan rí. Òun gan lọkàn mi fẹ́ lé. Títà tó tó ń sálọ ẹ̀yìn ni mò ń wò. Mi ò jẹ́ lé ọmọ yín láé tí Jésù máa fi dé. Ẹ tú mi sílẹ̀ tó rẹ́nu iṣẹ́ ni mo wà. Ẹ jọ̀ọ́. Eléyìí tó léwà yìí náà dà. Tó gẹ̀ẹ́tì ẹ̀ tó léwà yìí náà dà. Ibi tó wá ìwọ̀n ń wọbẹ̀ lóye kan tó jáde lóye. Akérèkọrò bàbá àgbàlagbà. Dọ́kítọ̀. Júnẹ̀. Adimi. Júnẹ̀. Adimi. Ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ. Ó láwọn ẹ̀bùn tó máa fi táyàn lórí. Ìlú ní fún pàdé ẹ o. Aṣọ wọn pọ̀ dọ̀tí. Kí ló fi dá mi? Owó ẹ̀ máa yá kẹ́ tí mi sì ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ni nǹkan tó fẹ́ fún pàdé ẹ o. Lọ́wọ́ ẹ̀ sáré yá bẹ́ẹ̀ yẹn. Ọkọ̀ àṣáájú ṣe wù náà. Ó ti pọ̀ ju dókítà. Ọwọ́ yẹn ti pọ̀ jù náà. Ó dàgbà jù ẹ lọ ní. Àgbàdo bẹ́ẹ̀ yẹn náà. Ẹyin bí ti yọ. Ẹyin bí ti yọ. Kò sí mi lọ́wọ́ o. Eléyìí ò dá ọlọ́pàá ìjọba. Ọlọ́pàá ìjọba. O tún pariwo. Dókítà. Dọ̀tí olóyè. Àgbà àgbà. Ó dàbí ẹni pé kò sí ìmọ̀ tó wà. Àtòrí gbọdọ̀ fi mẹ́rin ọ̀gbìn. Àwọn ẹ̀gbẹ́ Jésù kì í ṣe Mùsùlùmí àná kò sí Kálífúyà. Wọ́n lọ́mọ. Mi ò kí ń òórùn bóyá dàbí náà. Wọ́n lọ́mọ tèmi o. Ọjà tó bá wọlé ẹ̀kọ́ ló pọ̀. Oyin náà ló gbé.
wàá tún ṣe bẹ́ẹ̀ ni. ẹ̀jẹ̀ ṣe. owó ẹjọ́ ìyẹn náà tó bá gbọ́dọ̀ àṣà lè gbélé àkọ́bẹ̀ ẹkún díẹ̀ tó ọ̀nà. ọ̀kárí bébì ó ní ẹ pé ó gẹ̀ẹ́tẹ̀ ó ti gẹ̀ẹ́tẹ̀ àṣírí rí àkùnrin kò lè wáyé. Àlejò tuntun ẹ ṣe o ẹ bá mi fún mi ní gbọ́jà rí máa yí fẹ́ kọ́ ni. Omele kó dá dúró, láàrín kó dá dúró, kẹ̀kẹ̀rẹ̀ kó dá dúró, Mr. Martini kan. Kúrin ẹ lè máa wá dáadáa ni. Ó yá kọrin.